gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá ń gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú ti mọ̀ ti Saheed Shittu wípé ìlànà sunna ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ó jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ní pé àǹfààní san díẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447-9461-18721 tàbí +447-9461-18722 àràfà 2020 Save Your Soul là ń bá lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbà. Àánú Ọlọ́run kó má ṣe bá gbogbo yín gbé. Ètí ó mú èmi ọmọ yín jáde lásìkò yìí. Òun náà ni nípa ọ̀rọ̀ tí kálukú ń pè mí sí lọ́tùn lósì nípa fọ́ìsì mi tí àáfàá wa Al-Qur'ani tí wọ́n gbé jáde ní Islam First TV ní nǹkan bí ọjọ́ mẹ́ta sí ẹ̀yìn láti fi ṣe ìjẹ́rìí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Mo fẹ́ fi dá yín lójú pé gbogbo ohun tí àáfàá Al-Qur'ani gbé jáde tẹ́gbọ́ ni èmi náà mo sọ. Èmi náà ni. Kí ni tó sì bí ọ̀rọ̀ náà ni pé bí ìròrí mi bó ti ṣe mọ nígbà náà àti pípè lọ́tùn lósì tó ti pọ̀ jù mo sì wá kí mo fi lè ṣe excuse ara mi nígbà náà ni mo fi gbogbo lónìí kì í ṣe pé ní tí àdìdí gbàlérò láti sọ àbí pé tí mo á sọ yìí mo wá ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n wá ṣiṣẹ́ tọ̀ ọ̀rọ̀ yẹn ló bí ìgbé ohùn yẹn sáfẹ́fẹ́ padà bá kó bá lè dáwọn ariwo kan àbí ìjà kan kalẹ̀ ni wọ́n fi gbé jáde. Tẹ́ bá rí gbígbé jáde rẹ̀ láwa tá a bá gbọ́ tá a bá wò á rí pé kò sí àǹfààní kan tá a fẹ́ rí níbi ọ̀rọ̀ yẹn tàbí kí wọ́n fi dá rògbòdìyàn kalẹ̀ but alhamdulillahi rabbil alamin ọlọ́run ọba lọ́ba tí ó mọ àníyàn kálukú ló sì mọ àníyàn tí kálukú bá fi sọ̀rọ̀. Àwọn àfáà wa náà tí àtijọ́ ń sọ̀rọ̀ tí wọ́n ń pè mí tí wọ́n ń fọ̀rọ̀ wá mi lẹ́nu wò tèmi ò mọ̀ tí wọ́n sì rìkọ́ọ̀dù ohùn mi kalẹ̀ tí wọ́n wá gbé jáde mo dúpẹ́ púpọ̀ fún wọn wọ́n ṣe púpọ̀. Ẹ rí pé ní táwọn àfáà wa náà ṣe dáa ó dáa gan ni o. Àwọn èèyàn máa mọ̀ pé àfáà tó ṣe irú iṣẹ́ báyìí àfáà dáadáa ni. So yóò sì jẹ́ káwa náà mọ̀ pé bàbá béèyàn bá ti pò wá lórí fóònù ká mọ tá a sọ nítorí òní kọ́ nítorí ọ̀la. Mo dúpẹ́ púpọ̀ fún àfáà wa náà àti àfáà wa Al-Qur'ani tí wọ́n gbé jáde. Àfáà Al-Qur'ani mi ò mọ̀ wọ́n rí àwọn náà mọ̀ mí rí tá a bá pàdé ara wa nísìnyí fèsì bá ó dà pé lágbájá ó dà pé à ń ṣe alájọṣepọ̀ àwọn bó ti ṣe wá rí ni ọpẹ́ náà láàdù fún Ọlọ́run tó bá wa dúpẹ́ fún yín. Ìdí ó ń jà tó ti pé ó fi rí bá òun náà lọ̀rọ̀ jálàbí ò ṣe jálàbí lóǹdí wọn bíi tẹ́bi ọmọ kékeré tí mo najú tó kò sí jálàbí nínú ẹ̀kọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sí níbẹ̀. Jálàbí àwa náà kú ń ṣe nígbà tí wọ́n á sì bẹ̀rẹ̀ jálàbí kò sẹ́ni tí mo wá kọ́ lọ́dọ̀ ẹnu yín tí bá ní mi ò ṣe mọ́ tí mi ò sì ṣe mọ́ náà ẹ dákun kò jẹ́ kó fa ìjà
bẹ́ẹ̀ kò yẹ kó fa fìtínà. Bí n bá ṣe jálàbí mi ò ṣe jálàbí mo ṣe gbá mo ṣàwọ̀ tí n bá wà lójọ́ náà èyí ní mú ọ lẹ́yìn ìwọ náà ò ní ṣe kí ni ìwọ náà ò ní mú mi lẹ́yìn tó bá wà lójọ́ náà. So kò nídìí àti máa tọpinpin ara ẹni àbí ká máa fọ̀rọ̀ ara ẹni jẹ́rìí nípa ti láìfì nípa ti ibú nípa ti jà. Ìtẹ̀sí ń rò yẹn kò rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ agbóra wa atasimu bihablillahi jami'an wala tafarraqu. Al-Qur'an ni ẹ jẹ́ àdọ̀ dìmú ẹ má jẹ́ àjà ẹ̀sìn má jẹ́ àrò èròkérò. Èèyàn kan kò lè kọ́ mi sí èèyàn kan. Ẹ kọ́kọ́ lọ mọ̀ yún nítorí pé mo kéwú mo sì mọ̀ tí ń ṣe. Èèyàn kan nítorí pé àwọn tó kọ́ mi ń kéwú àtàwọn tí wọ́n bí mi wọ́n kọ́ mi ní ẹ̀kọ́ èmi náà sì mú lò níwọ̀nba. Lágbájá ti di alùsùnà tàbí ti di alùsùnà. Gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ náà láti bẹ̀rẹ̀ tó ń kírun tó sì gbà fún Ànábì Muhammad alùsùnà náà ni. Gbogbo ọ̀wà kankan tá a kọ̀ fi mọ́ tí ò ń ṣe ìwà tẹ̀kọ́ Ànábì òun kọ̀ láàyọkù. Tá bá ti yọkù ẹ rí pé ẹ̀mí wo balẹ̀ á ní fàyà balẹ̀ á mọ̀ jẹun rọrùn á mọ̀ gbádùn rọrùn. So eyín ni à ń pera wá sí. So yẹ àbí gbẹ́rẹ́ sísín gbẹ́rẹ́ arọ́bí gbẹ́rẹ́ aṣẹ́ta ṣówàánú Islam ṣówàánú ẹ̀kọ́ Ànábì kò sí. So Ọlọ́run sì jẹ́ wíwá pé wà alamu ilmul ghaib Ọlọ́run ọba tí ó mọ ilmul ghaib ìmọ̀ kọ̀kọ̀. So àwọn àfọ oníjàlábí àwọn náà ń wà nínú àwọn tí ń sọ pé àwọn mọ̀mọ́ kọ̀kọ̀ ní tó tako Islam. So wọ́n sì ń fẹ́ ká Ọlọ́run òun fẹ́ ká báwọn nájú tó ń tà ń pè ní mọ̀ kọ̀kọ̀ àbí mọ̀ kádàrá. Ṣé ọ̀tọ̀ ni ká wá báyàn ká ṣàdúrà fún yàn kádùá gbà kó bá ògùn nínú orí fífọ́ táífọ́ọ̀dù àbí bí fibroid ká wòsàn. Ìsìlámù tako yùn. Ẹlòmíì gan ò gbàgbọ́ iye kò mọ ẹlòmíì gan jálàbí ẹlòmíì gan òsì jálàbí ó yìí sọ pé òun ṣe. So ẹjẹ́ agbọ́ra wa yé ni ẹ má jẹ́ àjà lóògùn gbàtà bá ti gbọ́ra wa yé tá a sì ṣọ̀kan àwọn ọ̀tá ìsìlámù gangan á rí bí bá wọn jà. Gbogbo wa kì í ṣọ̀tá ìsìlámù ẹ má jẹ́ aṣọ̀tá ara wa. Ṣé ọ̀rọ̀ tá a ti sọ lónìí tí ó dìbà lẹ́jọ́ aburú fún wa níwájú ọba Allah ẹ má jẹ́ aṣọ. So mò ń sọ eléyìí pé gbólóhùn tẹ́ gbọ́ ni èmi ni mo sọ bí orí mi ṣe rí ń jọ́nà ló jẹ́ kí n sọ. So n tó wá ń bí kálú lágbájá òṣìṣẹ́ làbí bí n bá ṣe mọ́ kí ni tó kan tiẹ̀ ń bẹ̀. So bùkátà tèmi kò kan bùkátà bí n ti ṣe máa jẹ bí n ṣe máa mu ọwọ́ Ọlọ́run ni. Èmi náà ti láwọn tí ń tọ́jú mi tí wọ́n jáwọ́. So mo sì tún sọ àfáà tẹ́ rò pé àjọ jẹ́ ọ̀rẹ́ tí mò ń bá wọn ṣe yẹn ni àfáà wa Saheed Shittu tẹ́ ẹ bá wọn ṣe ẹ mọ̀ pé èèyàn gidi ni èèyàn rí ni tó dùn bá ṣe ṣètò ẹ sí pé àfáà báyìí ni báyìí wọ́n máa ń gbọ́rọ̀ wọ́n sì máa ń mú ọ̀rọ̀ yẹn wọ́n máa ń mú lò gan. So tó bá kù díẹ̀ síbi kan pé àfẹ́ ká bá wọn sọ àwọn nǹkan kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà láàfi sọ gbogbo nǹkan yẹn yóò padà balance. Lágbájá tá a bá ti lo ẹ̀kọ́ tá a ti bọ́ sọ́nà ọ̀nà Ànábì tá a ṣe ń tí Ọlọ́run ò fẹ́ rí pé gbogbo ẹ̀ ní ó padà balance. So àfáà Saheed ò lè kọ́ mi sí ẹnìkan náà ò sì lè kọ́ mi sáfà Saheed. Àwọn àfáà ò kọ́ wa bẹ́ẹ̀. Gbogbo ẹni tá a bá sì máa ṣe bá ṣe àyè ìjà ẹ jẹ́ ká máa yọ kalẹ̀. tó yé kò sí tó burú níbi kí àáfàá kó níṣẹ́ ọwọ́ kan tí ó máa ṣe tí ó máa fi sọ́pọ̀tì à ń kọ́ mọ́ ń kí àbá ń ṣàdúrà bí yóò bá ti wà ìwọ̀nba ni wọ́n fi ẹ̀gbin kẹ́gbin wọ́n fi lọ̀ wá ẹ̀jẹ̀ apájálàbìtì ẹ̀jẹ̀ apátì ká bọ́ síbi ọ̀nà tọ́lọ́hun àtọ̀nà ànábì Muhammad. Ìwọ tó bá jẹ́ lọ́kàn tútù tó bá gbọ́n tí mo sọ ó rí pé mi ò dárúkọ èèyàn kan ìṣìbúyàn kan àmẹ́tẹ́ sípà àníyàn rẹ̀ dọ̀tí síbi tí mò ń wí ọ̀tọ̀ ní bí ó ti ṣe wí mo wí ilé kọ́lọ́hún ọba àlekè ọlá kó forí jì mí
kó mójú kúrò láti ṣe èmi, kó forí jẹ̀yìn náà, kó mójú kúrò láti ṣe ẹ̀yin náà. Látàná orí ọ̀nà kò sí ọ̀rọ̀ kan téèyàn kan lè wí tó lè ṣèkì ní nígbà tán tí wá ṣe pé lágbájá wá ń ṣèkì, mi ò ní ṣèkì lórí ibi tí mo wà tó pè mí, ibẹ̀ náà ni mo wà, ìṣì ní kú ń bẹ̀. Ọlọ́run ọba ò ní kú nínú ilé ẹnì kọ̀ọ̀kan. Àlámọ̀rí kálukú yín Ọlọ́run ní jó dàrú. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin. Asalaamu alaikum gbogbo Mùsùlùmí. Ọ̀kan pàtàkì lára súnà ànábì tá a fi lè wá ojú rí Ọlọ́run jèrè ayé àti tàlìkì àmà ni umrah ṣíṣe lóòrèkóòrè fẹ́ni tọ́lọ́run bá yọ̀ǹda fún láti wá ṣe umrah onífọ̀kànbalẹ̀. You fit fly pẹ̀lú àjọṣepọ̀ Baka Travels. Iléeṣẹ́ Shehu Akeugba Góòlù ló ṣílẹ̀kùn ẹ̀. Oníbejì gbáǹkọ́gbì ìrìn àjò ẹ̀sìn tó fi mọ́ta fẹ́ ká ṣe umrah ní Mẹ́kà Mádínà ká wá darí sí Dubai láti Wednesday ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí títí di Tuesday ọjọ́ 7 oṣù kínní ọdún 2020. Ẹ tètè kàn sólú iléeṣẹ́ You Fit Fly ní block 7 plot 15 7 Up Road Olúyọ̀lé Main Estate Ring Road Ìbàdàn tàbí lólú iléeṣẹ́ Baka Travels tó wà ní Rainbow Bus Stop Òpópónà Ìwó Road sí Ọ̀jọ́ Ìbàdàn. Telephone 0703 711 7801 tàbí 0807 881 9014. Ìrìnàjò Umrah àti Dubai àjọṣepọ̀ You Fit Fly pẹ̀lú Baka Travel ìrọ̀rùn ló bá dé.